má dá sí nǹkan tó máa rán yín lọ sẹ́wọ̀n o. Ẹ wo ọba Ifọ̀. Nǹkan tá à ń sọ fáwọn èèyàn nìyẹn o. Ọba yẹn wò pé agbára wà lọ́wọ́ òun pé kò sírú òun mọ́. Agbára tó wà lọ́wọ́ ẹ̀ ṣe ó ti já. Joyè àdúgbò àtàwọn baálẹ̀ ẹ̀kọ́ ni tí ọba Ifọ̀ yẹn máa jẹ́ fún wọn. Nítorí pé nǹkan tí wọ́n ń ṣe yẹn wọ́n ti bìlí pé lẹ́yìn àwọn kò sí nǹkan kan mọ́. A ní ṣe bẹ́ẹ̀ o torí ilé ayé yìí ò gba kíni ò gba kólekóle. Ìwọ tó bá jẹ́ alágbára àdúgbò tó mú ọmọ ọlọ́mọ tó nà gbogbo atrocity tí kábíyèsí yẹn ṣe ó ti wá jáde. Wọ́n ló tún di ọmọ kan mọ́lẹ̀ inú ilé. Ó de sẹ́nítọ̀ kan bóyá sẹ́nítọ̀ kan ó de mọ́lẹ̀ inú ilé nítorí pé power wà lọ́wọ́ ẹ̀. Àtògùn ẹ̀ mo ti máa sọ fún yín pé oògùn ọ̀ràn ìjọba o. Oògùn ṣe kíni oògùn ọ̀ràn ìjọba o torí ìjọba máa gbé ẹ àwọn náà máa ń pè ní amúnimóògùn. Àtògùn ìjọba máa gbé ẹ tó bá ti gbé ẹ wàá dájọ́. Ẹ dẹ̀ jẹ́ ká be careful on internet. Internet yìí sìn gbogbo àwọn ìjọba ló ń wo torí tí ìjọba ò bá wò ọba ìfọ̀ṣẹ̀lẹ̀ ni wọ́n gbé láàárọ̀ ọjọ́ kejì tó ní kó máa gbá bàbá ní adúrú bàbá yẹn kéèyàn kó wo bàbá yẹn tẹ àwọn ìgbà tí ẹ̀dẹ̀ ló le jù kó gbáyàn létí látẹ̀yìn tó expect máa ìtúni ara mi ò yá ó ní ara ẹ̀wọ́ ni ò yá ó máa sọ ó èpè àti ẹ̀gbọ́dọ̀ sẹ́rù ẹ̀ ń bì torí ilé àdúrà níbí báyìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run please and please mind the way you talk and mind the way you treat somebody. Ẹ má fi àjẹ ẹlòmíì gbogbo ẹlòmíì báyìí wọ́n fi ẹ máa ní mo ya wọ́n á fi ọmọ ṣọ́ ẹlòmíì bóyá ọmọ ọkọ ẹ̀ ń gbé lọ́dọ̀ ẹ̀ wá máa nà wọ́n á fídíò ẹ̀ tó bá fídíò ẹ̀ tó bá fi lè jù sórí nẹ́ẹ̀tì tẹ́tí bá ẹ nìyẹn o. Bóyá ó máa tírìtì ọmọ ìyáálé àbọ̀mọ ìyàwó ẹ̀ wọ́n á fídíò ẹ̀ tó bá ti fídíò ẹ̀ pẹ́rẹ́ báyìí ó ń lọ nìyẹn o. Ọba Ifọ̀ yes ó misuse the opportunity kò dẹ̀ lè rí mọ́ bó ṣe wà yẹn ó ti ń lọ nìyẹn. That is the reason why táwọn kan ṣe sọ mo gbọ́rọ̀ yẹn tó ní ìdí tá a fi lè rí Yorùbá nation yẹn pé ṣé nǹkan táwọn ọba yìí máa ṣe nìyẹn. Kódà tá a bá tiẹ̀ gbà wọ́n máa regulate power ó kàn máa yàtọ̀ ni. Báwo ni odidi aládé ọba ẹ wá wo ibi tí Ọlọ́run ti ní agbára ẹni tó rìkọ́ọ̀dì yẹn òun gangan ló yẹ kó dúpẹ́ fún. Ṣé pé rìkọ́ọ̀dì ń gbà mí ó máa ń kó báyàn rìkọ́ọ̀dì ń gbà mí ó máa ń gbéyàn là irú rìkọ́ọ̀dì yẹn ganu sí yẹn ó bá gbogbo nǹkan jẹ́ rìkọ́ọ̀dì ní eléyìí náà ó kó bá ọba ó lè gba bàbá yẹn là tó bá jẹ́ èmi ni gọ́vnọ̀ ni èmi gọ́vnọ̀ ẹ máa gbọ́rọ̀ mi ẹ bá ń gé yẹn tó bá jẹ́ èmi ni gọ́vnọ̀ ṣé ní bàbá balẹ̀ tó gbá létí yẹn gbogbo ló yẹ kó fi jọba bẹ̀ yẹn Ọlọ́run ọba tí bá ní opportunity láti bá gọ́vnọ̀ state yẹn sọ̀rọ̀ má ní kábíyèsí ọba tí wàá tọ́ sí bàbá yẹn nìyẹn tí ẹ dire ó gangan ní kẹ wá dé ládé onífọ̀ òfìfọ̀ yẹn kọ́ wá gbégbé ìrìn yẹn kó ń bẹ̀ ẹ má bínú ẹ̀ tẹ́ bá dídìlé ọba mi tọkàn nísìnyí kan tó máa ń sọ nìyẹn wọn á ní àṣàṣì òun bèbí àṣàṣì ti rán kábíyèsí nǹkan tí yóò bá ń pè ní ṣìṣe tó mú ewúrẹ́ gùn yẹ ṣìṣe tó mú àgùntàn gùn yẹ ṣìṣe náà gbé lọ́ba yẹn lọ́wọ́ tó ló ti ṣe jù. ẹgbẹ́ Yorùbá mi tẹ bá ń gbọ́dọ̀ máa sọ pé ṣìṣe tó mú kinní kan ṣe Ọlọ́run níjà ṣìṣe o tó bá wù yín kẹ́ ṣàmì tó bá wù kẹ́ bá ṣàbọ̀dé mi ti ṣàmì yẹn mo ti gbé sínú o ò ní ṣìṣe lẹ́nu iṣẹ́ o ò ní ṣìṣe nínú ilé o ò ní ṣìṣe pẹ̀lú ọkọ ẹ o ò ní ṣìṣe pẹ̀lú ọyẹ ẹ tí ṣìṣe bá máa báyàn ó lè gba ọmọ ilé tí lásán kọ́ ọmọ ìgbàbẹ̀ lọ. ìrùkọ́ àwọn èèyàn gẹ́ẹ̀tì mi gẹ́ẹ̀tì mi tẹ bá gẹ́ẹ̀tì mi ó yẹ kẹ́ máa love and like and share ni wàláhì gẹ́ẹ̀tì mi rárá. nǹkan tó ń pè ní ṣìṣe Ọlọ́run ní jẹ́ kí ṣìṣe kó gba ọmọ tó fún kó gba ọmọ lọ́wọ́ yín ọmọ ẹ lásán ó lè jẹ́ nǹkan kékeré ló ṣe o tó bá ṣàṣìyàn pé kí ṣìṣe yẹn kó bá ẹ tó bá mú ẹ báyìí ó lè jẹ́ kó lásán ló máa fọ́mọ ọmọ yẹn á dẹ̀ lọ. mo fọlọ́run búra èmi ẹmọ pọ́lọ́ tèmi èmi máa sọ màá dẹ̀ clear ọ̀rọ̀ yẹn. ọkọ àti ìyàwó ń jà lásán wọ́n kàn ń jà ní o ìyàwó yẹn ò mí ní o pé ọkọ fẹ́ lù ó kò tí ọkọ báyìí ọkọ dẹ̀ mú ìdílé lẹ̀ ó di gbọ́n ó lọ. kí náà máa wí wọn ló pa ṣìṣe àkóbá nìyẹn. ọkọ àti ìyàwó ń jà ọkọ lè gbá ìyàwó ẹ̀ létí pàrà báyìí kí ìyàwó yẹn dẹ̀ gbà ó lè jẹ́ táyà tó gbá etí yẹn ẹ̀mí ti rìn sí etí tó bá dẹ̀ gba para báyìí àwọn kan wà tẹ́mi àwọn ọmọ ara wọn máa ń rìn kiri ó lè gbẹ́ lómi lábàrá báyìí kó gbàbẹ̀ lọ Ọlọ́run mà ní jẹ́ kí ṣìṣe kó mú wa ó bá wù yín kẹ́ ṣàmì o èmi kàn ń ṣàdúrà tèmi ni bọ̀ mi mọ̀ bóyá àṣẹ wà lẹ́nu mi bọ̀ ṣìṣe kò ní bá mi kò ní báyàwó kò dẹ̀ ní bá ọmọ àti gbogbo ẹbí mi ṣìṣe ò ní bá ẹnì kankan ṣìṣe tí yóò bá ń pè ní àṣàṣì
ṣiṣẹ́ olóbáwà yẹn torí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe tó bá jẹ́ kó ṣẹ̀ ń ṣe ni ẹ mọ̀ nǹkan tó ṣe kábíyèsí yẹn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe that's not the first time bàbá oníbàbà bàbá tí mò ń wò yẹn tí bá bu ọjọ́ orí bàbá yẹn kù ó máa wà ní 65 tí bá bu bàbá yẹn kù tó máa dúró àwa yìí lọ dáadáa tiẹ̀ ni bàbá yẹn máa wà níbi sẹ́ẹ̀tì àwọn Wasiu Ayinde ó ní kí àgbàlagbà kúnlẹ̀ wọ́n dẹ̀ gbégbá tí fún bàbá yẹn la ẹ máa hàn gbájá lẹ́yìn kò tún wá sí pé máa yẹn ó dúró ìgbà tí kíní yẹn ó easy gan ó kàn gbé fún ní padà ọmọ yẹn náà ó yẹ kó mú ọmọ tó gbá bàbá yẹn létí torí kábíyèsí kọ́ ló gba létí o bóyá bàbá yín wá ṣẹ́jú bóyá kábíyèsí ṣẹ́jú sí ni o ṣiṣẹ́ nìyẹn wọ́n ní kábíyèsí yẹn lóògùn oògùn tó bá ní sìn kó lọ lò nínú túbú tí wọ́n bá tẹ̀ fi sílé tó jẹ́ pé wọ́n tún hẹ́ẹ̀pù ẹ̀ láti jẹ́ pé kọ́ jẹ́ kó wọ́n rìn lọ́nà fún suspension. Yes, thank you Jare Murità ó ní he has been doing it for before ó ti ṣe tẹ́lẹ̀ kábíyèsí ìfọ̀ yẹn ti ṣe tẹ́lẹ̀ níbo ni the king is not from orílẹ̀ Ifọ̀ not Ifọ̀ kingdom níbo wá ni Rasaq bá wa sọ́ka tètè correct ẹ̀ ro Ifọ̀ láàrin ní gbogbo bí tá à ń rí o but you say the king is not from orílẹ̀ Ifọ̀ not Ifọ̀ kingdom Ifọ̀ bó wá ni whatever tó bá jẹ́ kó ṣáà ṣe ń jẹ ọlọ́yọ̀ èmi nìyẹn Jàre Adéríbigbé thank you Lukman kò ní bàjẹ́ so àṣàṣì kò rán bèbí brother mi ẹ má yẹ ká ṣàṣì náà wá o ọlọ́run níjẹ́ abọ́ sọ́wọ́ o má yẹn ti gba títí ẹ̀ nìyẹn bó ṣe wà yẹn sìn oyè yẹn lè má kàn dín ní wọn mọ́ power tó wà lọ́wọ́ àwọn chairman local government lásán àtòkè náà ti máa sọ́mọ̀ chairman local government yẹn tó bá sọ́mọ̀ òun tán òun ló máa kọ lẹ́tà ṣe fẹ́ gbọ́ bí Aláàfin Ọọ̀ni Àwùjalẹ̀ Aláké gbogbo wọn yẹn tó bá ṣe nǹkan tí ò yẹ kán ṣe chairman lásán ló máa fún wọn lẹ́tà kó tó wá dọ́dọ̀ ìjọba lókè is from orílẹ̀ Ifọ̀ okay ẹni kò ṣe kingdom gbogbo àná máa ń pè orílẹ̀ Ifọ̀ you see a 73 years old man ó gbá létí bẹ́ẹ̀ yẹn the old man is 73 years tó kù ọdún méje kí bàbá yẹn pé 80 bàbá yẹn lùgùdó wọ́n gbàrú bàbá yẹn létí látẹ̀yìn mo sọ sí àwọn ọmọ bàbá yẹn inú wọn máa dùn sí ìdílé wọn yẹn now if I were the governor of that state màá gbé oyè yẹn ti kó ònú ẹbí wọn màá wá ní kó gbé fún baálẹ̀ yẹn á wá di ọba òjijì ó kàn yẹn pé wàhálà yẹn máa pọ̀ ni tí ó bá sí bẹ́ẹ̀ ó yẹ kó promote baálẹ̀ yẹn náà kí baálẹ̀ yẹn náà dẹ̀ mọ̀ pé òun náà ti rí pé gbogbo ẹni tó bá ń ṣe búburú bó ṣe máa bá nìyẹn oore is Ifọ̀ okay Ifọ̀ Jàre okay oore tí bàbá yẹn ṣe fáwọn kan òun ló jẹ́ ká ṣeré tó ṣe wá fẹ́ gbọ́ ẹni tó rìkọ́ọ̀dù yẹn ṣe mọ̀ pé kò jẹ́ kí kábíyèsí mọ̀ pé òun rìkọ́ọ̀dù ó lè jẹ́ àwọn tó fẹ́ràn baálẹ̀ yẹn tọ́jọ́ lọ ṣẹ́ẹ̀tì tó bá yẹ pé ṣẹ́ẹ̀tì ni mo wọ̀ ń bí báyìí ẹ jẹ́ nǹkan yìí tẹ́ bá fẹ́ ṣòfófó àwọn tẹ́ bá fẹ́ ṣòfófó àwọn tó ń ṣe búburú sáwọn èèyàn ẹ jù sí wa ká bá yín pòsì ẹ wò tó ń ṣe búburú sáwọn èèyàn tẹ́ bá fẹ́ ṣòfófó tó bá jẹ́ ọkùnrin ní ẹ àwọn ṣẹ́ẹ̀tì tó ní àpò láyà yẹn sórí tẹ́ bá ti mú báyìí ẹ jẹ́ fún yín sample tẹ́ bá ti mú báyìí ẹ bá ti ṣe báyìí ẹ máa wòran o gbám mo ti tẹ̀ sí rìkọ́dì ṣe tẹ́ bá ti fi tẹ̀ sápò báyìí ṣe rí orí ibi lásán ló máa hàn ṣe gbogbo bí tẹ́ bá ń kọjú sí báyìí ó máa fídíò wọn dáadáa ó máa fídíò because mo mọ̀ yín pé ẹni tó ń fídíò yẹn tí kábíyèsí bá rí kó gbé dání wọn ní jó fídíò tẹ́ ẹ bá ti ráwọn tó ń ṣe wèrè tẹ́ ti mọ̀ pé wọ́n fi ọwọ́ agbára lágbára àṣírí ni mo kọ́ yín o ẹ ti rí àṣírí o ni mo kọ́ yín ẹ kò tẹ́ bá ti tẹ fídíò yẹn ẹ fi sọ pé flash ò hàn o ẹ ti kọ́kọ́ pa flash yẹn débi pé wọn ò ní rí ẹ kàn tẹ kò gbé sáyà ó ní mú dání báyìí wà láì but ṣẹ́ẹ̀tì tó bá jẹ́ ṣẹ́ẹ̀tì alákòláyà yẹn táwọn ọkùnrin ló wọ́n máa fi sí tó bá dẹ̀ jóbìnrin náà ó lè ra fi sí gègé ìró ẹ̀ báyìí kó kàn tíbọ̀ wọ́n máa lò kó kàn fi fóònù ẹ̀ sáà tó bá pẹ́ ìrororo ó lè fi sí bẹ́ẹ̀ báyìí ẹ post ẹ̀ kíyà máa jà àwọn òṣìkà tó bá pẹ́ wọn rìkọ́ọ̀dù kíní ẹni ọba ẹ̀ máa mú kíní ìjẹ ẹ̀yin ẹ̀ wò kó ní kálukú ṣọ́ra ó ṣe bàbá mi Ọpẹ́yẹmí ìmọ́lẹ̀ fújì àbúrò mi nìyẹn lọ́yọ̀ọ́lé kò ní bàjẹ́ ṣe rí gbogbo nǹkan báyìí òun ló yẹ kí a mójútó ìwọ tó bá ń lu ọmọ lọ́mọ ẹ̀yin àgbàlagbà tẹ́ ń mú lẹ́sìn ọmọ lọ́mọ ọmọ tí ò tó nǹkan tẹ́ máa fọwọ́ bá wọn fa òyàn wọn jáde ń kọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ti rí wọn ẹ kó bá wọn kán lè because ọ̀nà tá a lè fi dẹ́kun bàjẹ́ òun náà ni pé ká ran ara wa lọ́wọ́ ó ṣe dandan kó jẹ́ pé
ìjọba gbọ́dọ̀ mọ̀ tẹ́ bá ti fi ṣe tẹ́ bá ti fi lè ju sórí nẹ́ẹ̀tì bá ìjọba ti gbé kò sí nǹkan tẹ́ gbé tíjọba òwò mọ́ o àwọn gómìnà wa àwọn pírẹsidẹ́ǹtì wa gan ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ bá ti wà ní kinní báyìí wọ́n máa cross ẹsẹ̀ báyìí náà máa wò ni wọ́n máa wo gbogbo nǹkan tó ń lọ tọ́ bá ti rí pọ́ gbé báyìí sìn sẹ́yìn náà ti rí bó ṣe dọ́dọ̀ ọ̀dọ̀ authority ìjọba ò lè ríran rí gbogbo tó ń ṣẹlẹ̀ àwọn tá a wà ní ìlú kódà àwọn tá a wà ń lo òyìnbó gan kò ṣe gbogbo ìjọba rẹ̀ àwọn èèyàn ló máa make report wọ́n dẹ̀ máa nǹkan tínú mi ṣe ń dùn nísìnyí ni pé gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ àwọn èèyàn àwọn ìjọba wa ti ń take care and that is how it's supposed to be kọ́nà á jẹ́ kí ìjọba bàbá ìrọ̀ wá lọ́rùn tó bá máa fi pọ́ ọdún méjì ìyàtọ̀ àjẹ yìí tó gbogbo ẹ̀yin tẹ́ ń rìkọ́dù ọmọ àmì gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọmọ ọlọ́mọ ń ṣekúṣe tó bá ti rìkọ́dù yín ayé yín bàjẹ́ nìyẹn sórí Facebook and TikTok ọba kan náà tó lọ fi rẹ̀ ẹ̀sẹ̀ sí gbogbo àwọn ọba aládé ìgàn ọ̀rọ̀ wọn ti sú mi àní ẹ jẹ́ kó máa wọ̀ pè bí ó lọ wọ orí TikTok wọn kò sí nǹkan tó wà pé kábíyèsí kó máa mi ìfẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ burúkú làwọn obìnrin yẹn wà ìkànnì ẹgbẹ́ má mi létí ẹ fẹ́ mi kábíyèsí ẹ fọ̀pá gbẹ́sẹ̀ lé mi kábíyèsí lórí TikTok nìyẹn o kábíyèsí yóò tún wá rí bí lọ òun wá lọ sórí TikTok ìwọ tó bá ti mọ̀ páyé ẹ fẹ́ bàjẹ́ tó rò pé ó mú lẹ́nu olè búyàn ìwọ lórí TikTok wọ́n á fún ẹ tán bíi pé irú àwọn èyí mi tó yẹ pé ẹ rí pé mi ń tẹ èmi àwọn èèyàn ti bẹ̀ mí ààrẹ wá ṣe TikTok níbi tó bá ti ṣe lọ́dún sọ̀rọ̀ burúkú àgbọ̀ wo bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ayé tí nìyẹn ayé wọn dẹ̀ ń bàjẹ́ ayé táwa lò tá a fi pẹ́ tá a fi dìbò yìí tá a fi lè lo 10 20 30 years pẹ̀lú ìyàwó wa ẹ̀yin náà ẹ fọ́lú ẹ̀ tá a bá sọ mi wá nígbà tí yín nìyẹn ó ń fast ṣe ẹ fẹ́ gbọ́ kò ń ṣe gbogbo àwọn tẹ́ ń pè ní àwọn ọ̀sìn náà wùwà bákan náà àwọn tó ṣe ń wùwà àwọn àgbàlagbà wà tó bá ti lọ́kọ di ọkọ ẹ̀ mú tó bá láya dáyé ẹ̀ mú kì í ṣe pé kó wà nílé ọkọ kó máa lọ ṣe ṣìnà I mean the advice obìnrin ọkùnrin náà pé torí o ti níyàwó kó máa lọ ṣe ṣìnà kó máa gbé 2 3 4 5 mẹ́fà àwọn ọmọ ọ̀sìn ò gbárù ẹ̀ Ọlọ́run ṣàánú gbogbo wa o ìyà yẹn tó gẹ́ mi ní parọ́ búrí ìyà yẹn tó gẹ́ ẹjọ́ Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o mo kí gbogbo yín o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nǹkan tí mo kàn ní fún wa lé ní nìyẹn.